Ẹ̀yin tèmi báwo ni ṣé dáadáa lẹ wà? Ṣó ń dùn? Ṣó ń dán? Báwo ni gbogbo nǹkan? Ẹ wo, ẹ̀yin tí ẹ bá mi rí fídíò yìí, ẹ bá ń ṣe kíni? Ẹ bá ń share. Ẹ bá ń share fídíò yìí fún àwọn ọmọ Yorùbá. Ṣé ẹ rí bàbá àwọn méjèèjì, bàbá tẹ̀ ń wò lójú fídíò yìí tí mo fi picture ẹ síbẹ̀ yìí? Àwọn ọmọ Yorùbá ló fẹ́ dájà ńlẹ̀ láàrin àwọn méjèèjì. Ṣé ẹ rí bí bàbá Ọọ̀ni ṣe kí bàbá yìí, bàbá Aláàfin? Bàbá Aláàfin ṣe kíni? Wọ́n tẹ̀ fún Ọọ̀ni of Ifẹ̀. Now, ẹ jẹ́ bá ń share fídíò yìí. Wọ́n ní Aláàfin of Ọ̀yọ́ tó ṣẹ̀ jẹ́ nísìnyí nǹkan tó ń jà fún ni pé orúkọ Yorùbá yẹn ni gangan ló ń jà fún, pé àwọn náà ní Yorùbá. Pé àwọn gangan náà ní Yorùbá. Now, tó bá jẹ́ pé àwọn Ọ̀yọ́ gangan ló lórúkọ Yorùbá tó sọ pé àwọn gangan ní Yorùbá, náà pè ní Yorùbá, àwọn náà ní Yorùbá. That means pé Ọ̀yọ́ máa wà ní Ọ̀yọ́. Ọọ̀ni ó máa wà lọ́tọ̀. Now, Ìlàjẹ lèmi. Mi kì í sọ ọmọ Yorùbá mọ́. That means pé ọmọ Ìlàjẹ lèmi. Àwọn Àpọ́yì máa sọ pé àwọn kì í ṣe Yorùbá, Àpọ́yì ni wọ́n. Ìṣòbò máa sọ pé Ìṣòbò ni wọ́n. Gbogbo àwọn ìlú kankan Ìjẹ̀bú náà máa sọ pé Ìjẹ̀bú làwọn, àwọn kì í ṣe Yorùbá. Under Yorùbá yìí ni gbogbo àwọn people yìí wà. Orúkọ under Yorùbá yẹn ló wà. Now, tí àwọn Ọ̀yọ́ bá ti ń claim pé orúkọ Yorùbá yẹn pé àwọn gangan náà ni, that means pé Yorùbá ti ṣe kíni? Yorùbá máa ṣe kíni? Ó máa pín wẹ́lẹ́wẹ̀lẹ́. Oníkánúkú máa claim pé Ìlàjẹ lèmi. Agbénakọ̀ Ẹ̀wà. Mi kì í sọ ọmọ Yorùbá. Ìkálẹ̀ náà máa sọ pé àwọn kì í sọ ọmọ Yorùbá, pé Ìkálẹ̀ ni wọ́n. That means pé Yorùbá yẹn tó kó wa pọ̀ tó jẹ́ èdè tá ń sọ. Èdè wa different tó but ọ̀rọ̀ tá ń sọ. Now, ó máa jẹ́ pé Yorùbá máa pín wẹ́lẹ́wẹ̀lẹ́. Ẹ̀yin àgbà Yorùbá, ẹ jọ̀ọ́ kí la lè ṣe tí Yorùbá ò ní fi pín? Àbájọ pé tí ẹ ṣe rí Yorùbá nation gbà. Torí tí ẹ bá lọ rí Yorùbá nation gbà, that means pé ó máa lágbára gan, ìjà yẹn máa pọ̀ gan o. Ọ̀tún ò ní gbọ́ ọ̀tún, òsì ò ní gbọ́ òsì. Ìtí bí máa sọ pé òun fẹ́ jẹ kíní tọ̀hún máa sọ. Àbájọ ni wọ́n ṣe rí Yorùbá nation gbà. Then ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ yìí nísìnyí, àwọn ọmọ Yorùbá náà fẹ́ dìjà yẹn lẹ̀. Náà bí tí mò ń lọ lélẹ́yìí pé kí la máa ṣe? Ẹ̀yin ọmọ Yorùbá tí Yorùbá ò ní fi dàrú. Wọ́n fẹ́ tú yín ká ni. Èmi ò mọ̀ bí yóò tọ́. As I was told ni o. Wọ́n ní Aláàfin, ó ní Yorùbá yẹn gangan ló ń jà fún èdè wọn ni. Tó bá dẹ̀ tí ń jà fún, ó lọ fà díẹ̀ o. That means pé Yorùbá máa pín wẹ́lẹ́wẹ̀lẹ́. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, kí la lè ṣe tí ilẹ̀ Yorùbá ò ní fi tú? Torí kò yé mi. Èmi ò fẹ́ bú àgbàlagbà, mi ò dẹ̀ ready láti bú àwọn ọba. Èmi ò mọ ìtàn yẹn. Nǹkan tó ń lọ lórí ayélujára lèmi fẹ́nu sí. Wọ́n sọ wípé nǹkan tó ń jà fún ni pé orúkọ Yorùbá tó kó gbogbo Yorùbá pọ̀. Now, tí ó bá ti jẹ́ pé àwọn Ọ̀yọ́ nìkan ni ó ní Yorùbá, ẹ mọ̀ pé Ìlàjẹ lèmi. Mi ń ṣe Yorùbá. Kí ló wá ṣẹlẹ̀ yẹn? Yorùbá ti pín wẹ́lẹ́wẹ̀lẹ́. Ó dàbí kí èèyàn jẹ́ olórí church. Kí olórí church sọ pé òun nìkan lòun máa jẹ. Kò sí anybody. Kí ló máa ṣẹlẹ̀? Church máa padà fọ́ ni.
ẹ join àgbà Yorùbá, ẹ má jẹ́ kí ilẹ̀ Yorùbá fọ́, ẹ má jò ó túká. Ẹ̀yin tẹ́ ń finá sínú ọ̀rọ̀ yìí, ẹ lọ jáwọ́, ẹ má tú ilẹ̀ Yorùbá. Ẹ̀yin tèmi, ẹ bá ń share, ẹ bá ń like, ẹ bá ń share nítorí pé kí ni? Tó bá lọ rí bẹ́ẹ̀ pé Ọ̀yọ́ nìkan ló ní Yorùbá ti wá, ló ti ṣẹ̀dá orúkọ yẹn wá. Gbogbo nǹkan máa ṣe kí ni? Ó máa yọrí sí kí n má sọ̀kan mí. Ẹ jọ̀ọ́ ẹ bá ń share, ẹ bá ń like. Ẹ̀yin tẹ́ ń gbé picture àtàmọ̀tàmọ̀ kiri, tẹ́ sọ pé àwọn Aláàfin of Ọ̀yọ́ lọ sí court. Ṣé rí orí social media yìí? Nínú 100%, òótọ́ tó wà níbẹ̀ kò ju 20% lọ. Ẹ sá bá ń share, kẹ́ bá ń like. Ire o.